Tinubu jẹni ire ni o, laduru eebu tí mo bú pẹlu abuku tí mo fi kàn án, síbẹ̀ ó forí jì mí, ó fún mi lómìnira. Tá a bá wá rí ẹni tó ní bí mo ti ń ṣàtìlẹ́yìn fún òdà, a jẹ́ pé alaimoore ẹ̀dá niiru ẹni bẹ́ẹ̀. Sunday Igboho ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Àwọn aráàlú kọminú lórí bí wọ́n ṣe tún fowó kún owó epo bẹntiróòlù. Iléeṣẹ́ ìfọpo Dangote yín owó epo bẹntiróòlù tiẹ̀ sókè sí 995 naira ní jálá epo kan. Ilẹ Iran ló wà nídìí ìgbésùnmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà. Aṣoju Ile Israel Freeman ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Orílẹ̀-èdè Nàìjíríà sì máa borí àwọn agbésùnmọ̀mí o, bó tilẹ̀ jẹ́ pé wọ́n ṣèkọlù ní ìpínlẹ̀ Borno láìpẹ́. Tinubu ló sọ̀rọ̀ ìkìyà náà fún àwọn ológun bẹ́ẹ̀. Ó dójú ẹ̀ o, àwọn agbésùnmọ̀mí tún jí èèyàn 10 gbé sá lọ nípínlẹ̀ Kwara. Ọdún Ọba Onpetu gbogbo ilẹ̀ Ijeru dùn gbọngbọn kan sí o fún bí kábíyèsí ṣe jáwé oyè aṣíwájú gbogbo ilẹ̀ Ijeru Kingdom lé alàgbà Isaac Adebayo Akinkunmi lórí. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Tinubu jẹni ire ni o, laduru eebu tí mo bú pẹlu abuku tí mo fi kàn án, síbẹ̀ ó forí jì mí, ó fún mi lómìnira. Tá a bá wá rí ẹni tó ní bí mo ṣe ṣàtìlẹ́yìn fún òdà, a jẹ́ pé alaimoore ẹ̀dá niiru ẹni bẹ́ẹ̀. Sunday Igboho ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Gbajúgbajà ọmọ ọkọ Yorùbá tó ń jà fitafita fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá Nation, Sunday Adéyẹmọ, tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sunday Igboho, ti sọ̀rọ̀ lórí bí àwọn èèyàn kan ṣe ń sọ pé ó ṣe ń gbárùkù ti ààrẹ Tinubu, ó ṣe dé fìlà ẹgbẹ́ òṣèlú APC. Igboho wá dáhùn fèsì pé nítorí ìjàgbara Yorùbá Nation, òun kan Tinubu lábùkù, òun sọ̀rọ̀ burúkú sáwọn orí adé nílẹ̀ Yorùbá, àmọ́ síbẹ̀ nígbà tí òun ní ìṣòro, wọn ò ti torí ẹ̀ dá òun dá ìṣòro. Gẹ́gẹ́ bí àgbàlagbà Yorùbá, wọ́n tẹ̀lé ọ̀rọ̀ ẹnu wọn tó sọ pé a kì í lé ọmọ burúkú fún ẹkùn pàjẹ́. Sunday Igboho ní kò sí ẹni tó pe òun láti wá jà fún ìdásílẹ̀ olómìnira Yorùbá Nation. Ó ní fúnra òun lòun gbé gẹ̀ẹ́sì tí òun gbé ọrùn sí, nígbà tí òun sì rí báyìí pé ibi tí òun gbé ọrùn sí náà lè gé òun lọ́rùn di ohun tí àwọn ọmọ òun lè máa gbé òun ṣépè lọ́jọ́ iwájú. Òun ní láti máa fi ọgbọ́n ṣe níbi tí ọ̀rọ̀ dé dúró báyìí. Ó ní ohun tí ó ṣẹlẹ̀ sí òun sẹ́yìn kọjá bẹ́ẹ̀, Ọlọ́run ló kó òun yọ. Ó ní òun pàdánù àwọn ọmọ ẹ̀yìn òun, bẹ́ẹ̀ ni nínú ràbàràbà rẹ̀ ni ìyá òun kú sí. Ó ní ń ṣe lòun bẹ̀rẹ̀ ìjà náà nígbà tí òun rí ohun tó ṣẹlẹ̀ sáwọn èèyàn òun tí wọ́n jẹ́ Yorùbá, bí àwọn ọ̀daràn Fúlàní agbésùnmọ̀mí ṣe ń jí wọn gbé, ṣe kọlù sí wọn lóko, fi ẹran jẹ oko wọn. Ìdí ẹ̀ lòun ṣe dìde nígbà náà, bẹ̀rẹ̀ sí máa pariwo rẹ̀ sétí ààrẹ ìgbà náà tí í ṣe ààrẹ Muhammadu Buhari pé kó gbé ìgbésẹ̀ ìdájọ́ òdodo lórí àwọn ọ̀daràn Fúlàní agbébọn tí wọ́n ń ṣèkọlù sáwọn ẹ̀yà Yorùbá, pé tí ìjọba rẹ̀ bá sì kọ̀ láti pèsè ààbò kí wọ́n ó yọ̀ǹda ilẹ̀ Yorùbá kí àwọn ó lọ máa ṣe ìjọba wọn lórílẹ̀-èdè Yorùbá Nation. Igboho ní ọ̀rọ̀ yìí lòun sọ nígbà náà tó dá awuyewuye sílẹ̀ tí ìjàgbara náà sì bẹ̀rẹ̀. Igboho ní kò sí ẹnìkan tó ń fún òun lówó fún gbogbo ìjàgbara náà, fúnra òun lòun kó ọkọ̀ jáde ra epo sí inú ọkọ̀. Ó ní wàhálà rẹ̀ wá dé, wọ́n kọlu ilé òun jàjàbọ́, wọ́n ti òun mọ́lé nílẹ̀ òkèèrè, wọ́n dájọ́, wọ́n fi òun sílẹ̀, òun ò lè padà wá sílùú òun tí òun kọ́lé aláràmọ̀ǹdà, òun wá di ẹni tó ń gbé yàrá kan nílé àjòjì. Igboho ní Ọlọ́run wá lo bàbá òun Olúbàdàn tilẹ̀ Ìbàdàn láti bá òun bá ààrẹ Tinubu sọ̀rọ̀. Tinubu sì fún òun lómìnira. Ó ní mélòó àwọn èèyàn tó ń sọ pé òun ṣe àtìlẹ́yìn fún Tinubu tó bẹ òun wò nílé àjòjì, àfi kí wọ́n máa fi orúkọ òun gba owó kéré. Ó ní lẹ́yìn tí òun dé yìí, òun ti dé ọ̀dọ̀ Ọọ̀ni. Gbólóhùn tí Ọọ̀ni sọ ni pé bí Igboho ò bá bú òun, ta ni ó tún fẹ́ bú òun? Nítorí náà gbogbo ohun tí òun ṣe ni Ọọ̀ni fi orí rẹ̀ jin òun. Bákan náà ló ní àsọyépọ̀ tí ń lọ nípasẹ̀ ọba Olúṣọlá Àlàó Olúgbọ́n pẹ̀lú ààrẹ Tinubu láti gbé ìṣàkóso ètò ààbò ilẹ̀ Yorùbá lé Igboho lọ́wọ́. Sunday Igboho ní wọ́n ti pe òun pé ǹjẹ́ òun lè kó àwọn ọmọ ẹ̀yìn òun bíi 50 tàbí 1000 jọ, tí òun sì fún wọn lésì
wípé àwọn ènìyàn òun jù bẹ́ẹ̀ lọ. Ó ní ṣe bí ohun tí àwọn ń jà fún náà nìyẹn, wọ́n sì ti ń ṣiṣẹ́ lórí rẹ̀. Ó ní ààrẹ Tinubu ti bá àwọn sọ̀rọ̀ pé àwọn kò gbọ́dọ̀ gbógun ti ẹ̀yà kan, bóyá Fúlàní tàbí Haúsá, àyàfi àwọn agbésùnmọ̀mí ajínigbé agbébọn tó ń da omi àlàáfíà orílẹ̀-èdè rú. Ìgbòho láwọn náà sì ti gbà pé àwọn ò ní ṣe tayọ òfin. Ó ní ládùúrú eléyìí tí òun bá wá tò sẹ́yìn Tinubu pé yóò ṣe ẹlẹ́ẹ̀kejì ṣé òun ò ṣe dáa. Àwọn aráàlú kọminú lórí bí wọ́n ṣe tún fowó kún owó epo bẹntiróòlù. Iléeṣẹ́ ìfọpo Dangote yín owó epo bẹntiróòlù ṣe sókè sí 995 naira ní jálá epo kan. Iléeṣẹ́ ìfọpo Dangote ti yín owó epo bẹntiróòlù sókè sí 995 naira ní jálá epo kan. Èyí tó fi hàn pé 221 naira ló gorí rẹ̀ láàrin ọjọ́ mẹ́rin, láàrin àyípadà iye owó epo rọ̀bì lágbàáyé àti iye owó epo gbígbé jáde síta. Olórí òṣìṣẹ́ àgbà ní iléeṣẹ́ ìfọpo náà jẹ́rìí sí ohun tó ṣẹlẹ̀ náà fún ìròyìn Punch Online lọ́jọ́ Ẹtì Friday. Ó ṣàlàyé pé àtúnṣe iye owó tuntun náà tẹ̀lé àwọn ìyípadà ọ̀tun nínú àwọn ìpìlẹ̀ ọjà epo lágbàáyé. Olórí òṣìṣẹ́ àgbà náà sọ wípé bẹ́ẹ̀ ni pé àwọn ti ṣàtúnyẹ̀wò iye owó epo náà. Iye owó epo tuntun báyìí ni 995 naira fún lítà kan, ìyẹn ní jálá epo kan. Iye owó epo tuntun náà sojú iye owó epo tó gbẹnu sókè sí láti 874 jálá epo kan, èyí tí wọ́n ṣe àfihàn rẹ̀ ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí lẹ́yìn tí iléeṣẹ́ ìfọpo náà yín owó epo tó jáde síta láti 774 sí 874 ní jálá epo kan. Látàrí iye owó epo tó tún gbẹnu sókè sí, níṣẹ́ làwọn aráàlú ń kọminú lórí bí wọ́n ṣe tún fowó kún owó epo bẹntiróòlù. Pẹ̀lú àtúnyẹ̀wò ọ̀tún náà, iye owó epo láti iléeṣẹ́ ìfọpo ti yín sókè láti 774 naira sí 995 naira ní jálá epo kan láàrin ọjọ́ mẹ́rin, tó ń lọ bí 221 naira tàbí ìdá 29% 29% tó fi lọ sókè lákòókò náà. Àyẹ̀wò lórí ìkànnì ayélujára iye owó epo bẹntiróòlù petroleumprice.ng tún fìdí rẹ̀ múlẹ̀ bákan náà pé iye owó epo tuntun náà ti jẹ́ gbígbé sójú òpó ayélujára náà, èyí tó ń tọ́ka sí àyípadà àmì ìdíyelé níléeṣẹ́ ìfọpo. Àtúnṣe iye owó epo tuntun mú kí owó epo kó gbẹnu sókè sí jákèjádò orílẹ̀-èdè pẹ̀lú bí wọ́n ṣe ń ta epo láwọn ibòmíràn ní 1050 naira ní jálá epo kan, èyí tó dá lórí iye owó gbígbé epo láti ibì kan lọ síbòmíràn àti àwọn alágbàtà epo. Èyí ló tún tẹ̀lé ìdádúró kúkúrú níléeṣẹ́ epo, ohun tó fa àkíyèsí láàrin àwọn alágbàtà epo tẹ́lẹ̀ pé iye owó epo tún lè gbẹnu sókè sí láìpẹ́. Nínú àtẹ̀jáde kan tí wọ́n gbé jáde síta lọ́jọ́bọ̀ Thursday, iléeṣẹ́ ìfọpo tẹnumọ́ pé òun kọ́ lòun dá nìkan ṣe ìpinnu lórí iye owó epo, ṣùgbọ́n òun máa ń ṣàtúnṣe rẹ̀ lórí ìgbésẹ̀ ọjà àgbáyé àti iye epo tí wọ́n ń lò fún ìfọpo lásìkò ìpayà ìbẹ̀rùbojo láàrin gbùngbùn ìlà oòrùn Middle East. Àkọsílẹ̀ látọ̀dọ̀ ẹgbẹ́ alágbàtà ohun àmúṣagbára Major Energies Marketers Association of Nigeria MEMA ti fi hàn pé lítà epo bẹntiróòlù kan tó jẹ́ gbígbé wọlé sórílẹ̀-èdè Nàìjíríà fi ìyàtọ̀ tó 64 naira hàn sí èyí tó ń jáde nípasẹ̀ iléeṣẹ́ ìfọpo Dangote. Àkọsílẹ̀ nípa MEMA tọ́ka sí pé 874 naira ní iye owó epo Dangote ní ọjọ́ Ajé Monday, nígbà tí 809 naira 37 kobo ní jálá epo kan sì jẹ́ iye owó epo tó wọlé sí orílẹ̀-èdè, èyí tó ń ṣàfihàn ìyàtọ̀ bíi 64 láàrin àwọn orísun méjèèjì. MEMA tún jẹ́ kó di mímọ̀ pé iye owó epo dísù Dangote jẹ́ 1179 naira, nígbà tí epo dísù tó ń jẹ́ gbígbé wọlé sì jẹ́ 1125 naira ní jálá epo kan. Ilẹ̀ Iran ló wà nídìí ìgbésùnmọ̀mí lórílẹ̀-èdè Nàìjíríà. Aṣoju ilẹ̀ Israel Freeman ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ìtànsíra ẹni gbìnàyà bí ogun wàhálà rògbòdìyàn ṣe gbóná jẹun láàrin ilẹ̀ Israel àti Iran. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan lórí ìkànnì amóhùnmáwòrán Arise TV l'Àbújá, aṣojú ilẹ̀ Israel sí orílẹ̀-èdè Nàìjíríà Michael Freeman fi ẹ̀sùn ràbàǹdẹ̀ kan Tehran. Ó fẹ̀sùn kàn pé ìjọba ilẹ̀ Iran ló ń ṣagbátẹrù ìgbésùnmọ̀mí láàrin ilẹ̀ Nàìjíríà àti jákèjádò apá ẹkùn Europe. Freeman tọ́ka sí ẹgbẹ́ Islamic Movement ní Nàìjíríà IMN gẹ́gẹ́ bí ẹgbẹ́ tí olùdarí àgbà Ayatollah Khamenei tó dolóògbé ṣàtìlẹ́yìn fún. Ó sì kìlọ̀ pé àwọn àgbà ọ̀jẹ̀ nílẹ̀ Iran fara wọn jìn fún títan ìgbésùnmọ̀mí kálẹ̀ àti láti dá òmìnira àwọn orílẹ̀-èdè rú láti fẹsẹ̀ ìpalára ìgbésùnmọ̀mí wọn múlẹ̀. Aṣojú ilẹ̀ Israel Ambassador Freeman dá ìkọlù iléeṣẹ́ ológun tako ilẹ̀ Iran,
èyí tó gba ẹ̀mí aṣáájú àgbà Ayatollah Ali Khamenei gẹ́gẹ́ bí ojúṣe ìwà rere láti dènà Tehran tí ó ní ohun ìjà olóró láti pa Israel run kúrò lórí máàpù. Ó sọ pé ìpele Iran kọjá àárín gbùngbùn ìlà oòrùn pẹ̀lú àkọsílẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí ní Argentina, Bulgaria àti ìwọ̀ oòrùn Áfíríkà nísinsìnyí. Gẹ́gẹ́ bí aṣojú ilẹ̀ Israel ṣe wí, ìkọlù náà jẹ́ ìdásí tó pọn dandan sí ìkọlù Iran fọ́dún 47 àti ìgbìyànjú láti tú ìjọba kan tí ó sọ pé ó ti pa ẹgbẹẹgbẹ̀rún àwọn aráàlú rẹ̀ run. Ìsọ̀rọ̀ǹgbèsì aṣojú Iran sí Nàìjíríà Gholam Reza Mahdavi Raja dá àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n nù bí omi ìsanwó gẹ́gẹ́ bí èyí tí kò lẹ́sẹ̀ nílẹ̀ rárá bó ti wù kó mọ̀ àti ìpolongo ọ̀rọ̀ láti bà ilẹ̀ Iran lórúkọ jẹ́. Raja ní pé ẹ̀sùn tí ilẹ̀ Israel fi kan ilẹ̀ Iran náà jẹ́ ọ̀nà láti yí ìfiyèsí àgbáyé padà kúrò nínú àkọsílẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ìgbésùnmọ̀mí. Ó takò pé ilẹ̀ Israel ni kì í ṣe Iran ló ní àkọsílẹ̀ ìtàn nípa títakò òfin gbogbogbò nípasẹ̀ fífojúsùn àti ṣíṣekúpa àwọn onímọ̀ sáyẹ́ǹsì àti ìlúmọ̀ọ́ká olóṣèlú lórí ilẹ̀ àjèjì. Orílẹ̀-èdè Nàìjíríà sì máa borí àwọn agbésùnmọ̀mí o. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n ṣèkọlù ní ìpínlẹ̀ Borno láìpẹ́, Tinubu ló sọ̀rọ̀ ìkìyà náà fún àwọn ológun bẹ́ẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu fi dá àwọn ọmọ ogun àti àwọn ẹ̀ṣọ́ aláàbò lójú pé orílẹ̀-èdè Nàìjíríà yóò padà borí ìgbésùnmọ̀mí àti ìwà ipá tí wọ́n ń kojú, bó tilẹ̀ jẹ́ pé wọ́n ṣe ìkọlù tó burú jáì láìpẹ́ ní ìpínlẹ̀ Borno. Ààrẹ sọ̀rọ̀ ìdánilójú yìí ní ọjọ́ Ẹtì Friday níbi ètò ìsínu ààwẹ̀ aláṣepọ̀ láàrin ẹlẹ́sìn Kristẹni àti Mùsùlùmí pẹ̀lú àwọn èèyàn jàǹkànjàǹkàn láwùjọ àti olórí àwọn ẹ̀ṣọ́ aláàbò nílé ìjọba l'Àbújá. Ó ní òun mọrírì gbogbo ìlàkọjá àwọn aráàlú lórí àwọn agbésùnmọ̀mí àti ajínigbé àgbébọn tí ó sì sọ̀rọ̀ akin wípé a ṣẹ́gun wọn, Nàìjíríà yóò sì padà borí wọn. Ó jẹ́ kó di mímọ̀ pé òun ti pe gómìnà ìlú Borno ọ̀jọ̀gbọ́n Babagana Zulum láti kẹ́dùn pẹ̀lú rẹ̀ lórí ìsọsẹ́lábí àwọn agbésùnmọ̀mí tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí tó mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí lọ ní ìpínlẹ̀ náà. Ó ní ìkẹ́dùn òun lọ sí ọ̀dọ̀ igbákejì ààrẹ, gbogbo ọmọ orílẹ̀-èdè, pàápàá jùlọ àwọn olùgbé ìpínlẹ̀ Borno lórí ìṣẹ̀lẹ̀ làlúrí náà. Ó wá lu àwọn ọmọ ẹ̀ṣọ́ aláàbò lọ́gọ ẹnu lórí ìfàyàrán àti iṣẹ́ ribiribi wọn látàrí bí wọ́n ṣe fi àwọn ẹbí wọn sílẹ̀ tí wọ́n dojú ìjà kọ àwọn agbésùnmọ̀mí àti àwọn ajínigbé káàkiri orílẹ̀-èdè yìí. Ojúṣe mi ni láti kí yín kí n sì yìn yín láwo lórúkọ orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ pé ọ̀pọ̀ ìgbà ni ẹ kò sí papọ̀ pẹ̀lú àwọn ìdílé àti mọ̀lẹ́bí yín. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà sì ni ẹ ní ìdojúkọ pẹ̀lú àwọn agbésùnmọ̀mí àti àwọn ajínigbé tí ẹ sì ń ṣiṣẹ́ takuntakun yálà ní ọ́fíìsì tàbí ní ẹ̀ka ìṣègùn medical section. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ẹ ti ń ṣiṣẹ́ sin orílẹ̀-èdè yín láti lè dáàbò bo ẹ̀tọ́ agbára orílẹ̀-èdè yìí. Orílẹ̀-èdè yìí náà yóò sì tẹ̀síwájú láti máa mọ rírì iṣẹ́ takuntakun yín. Ààrẹ Tinubu wá fi ọwọ́ sọ̀yà wípé iṣẹ́ yín àti ìyà tí ẹ jẹ lórí orílẹ̀-èdè yín kò ní já sí asán. Ààrẹ tún gbé òṣùbà káre fún àwọn adarí ilé-iṣẹ́ ológun ilẹ̀ yìí fún iṣẹ́ ìdóòlà tó lórí tẹlẹ́mù lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí àti àwọn agbébọn. Ó tún fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìgbáyé gbádùn àwọn ọmọ ológun àti ìdílé wọn yóò jẹ́ ohun tó jẹ òun lógún jùlọ, tó sì tún mú ẹnu ba ètò ìlégbèé wọn tí kò kárí àti àwọn ìdojúkọ mìíràn tí wọ́n ń kojú. Tinubu wá sọ̀rọ̀ lórí bí ètò ààbò tó múyan lórí ṣe ní ipa lórí àtúnṣe ọrọ̀ ajé ẹnu ìloro orílẹ̀-èdè yìí wípé ìfaradà tó lórí tẹlẹ́mù ti ń so èso rere. Ó ní mo mọ̀ pé ọ̀pọ̀ nínú yín ló yà lẹ́nu lórí ohun tó ṣẹlẹ̀ sí ètò ọrọ̀ ajé wa nígbà tí a ṣẹ̀ṣẹ̀ gba ìjọba. Ó ní àwọn ní ìlàkọjá tí kò sì sí ohun tí àwọn lè ṣe ju kí àwọn dojúkọ lọ. Ó dojú ẹ̀ o, àwọn agbésùnmọ̀mí tún jí èèyàn 10 gbé sá lọ nípínlẹ̀ Kwara. Ó mà ṣe o, àwọn agbésùnmọ̀mí láàrin ọ̀sẹ̀ tún ṣe bẹ́ẹ̀ ya wọ ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara tí wọ́n sì jí èèyàn 10 gbé sá lọ nílùú Ahun àti Òrò Àgọ́ lápapọ̀.
wàyí o àwọn agbésùnmọ̀mí ti kàn sí àwọn mọ̀lẹ́bí ọ̀kan lára àwọn olùfarakásá tí wọ́n sì ń béèrè fún owó ìtanràn mílíọ̀nù 10 náírà 10 million naira láti tú sílẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà ló wáyé lówùúrọ̀ ọjọ́rú Wednesday pẹ̀lú èèyàn 6 ní Ahun àti èèyàn 4 míì ní Orò Àgọ́ àti Ọ̀yátẹ̀ bákan náà. Ìyàwó olùfarakásá kan bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílùú Ìlọrin lọ́jọ́ Ẹtì Friday pé ọkọ rẹ̀ òṣìṣẹ́ agégi ìyẹn sawmill operator Clement Emmanuel àti ọmọọṣẹ́ rẹ̀ Solomon nígbà tí wọ́n ń gé àwọn igi lóko lábúlé Ahun. Arábìnrin míì tó ní kán forúkọ bòun láṣìírí sọ wípé àwọn èèyàn méjì míì Adéwọlé àti Adébáyọ̀ jẹ́ jíjígbé sálọ nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní dáná sun àwọn igi láti fi ṣe èédú. Ẹ̀wẹ̀, abilékọ Emmanuel sọ fáwọn akọ̀ròyìn lórí fóònù ìbánisọ̀rọ̀ pé àwọn ajínigbé ti kàn sí òun wọ́n sì ń béèrè fún mílíọ̀nù 10 náírà 10 million naira owó ìtanràn. Kọmíṣánná ọlọ́pàá CP Adékìmí Òjó níbi ìpàdé àwọn oníròyìn sọ fáwọn oníròyìn pé wọn ò tí ì bun òun gbọ́ ní kíkún nípa ìṣẹ̀lẹ̀ náà. Ẹ̀wẹ̀, ó ṣàlàyé pé àwọn ikọ̀ rẹ̀ ti gùnlé àjọṣepọ̀ iṣẹ́ ìréde ní Orò Àgọ́ lẹ́yìn ìbánisọ̀rọ̀ tó jẹ́ títọwọ́bọ̀ èyí tó ṣàfihàn ìgbésẹ̀ nípasẹ̀ àwọn afurasí ajínigbé náà láti wọ agbègbè náà láti ṣàtúnṣe àwọn ọ̀kadà alùpùpù tí wọ́n fẹ́ lò láti fi ṣọṣẹ́ ọ̀daràn wọn. Iṣẹ́ ìréde náà ló yọrí sí ìfigbóró òfin gbé àwọn afurasí 10 tó fi mọ́ mẹkáníìkì atọ́kọ̀ṣe àti àwọn tó ń fi ohun èlò epo bẹntiróòlù àti àwọn àtìlẹyìn míì ṣọwọ́ sáwọn àṣeláàbí náà. Ó sọ wípé ọ̀kadà alùpùpù bàjáàjì 10 tí wọ́n fura sí pé ó jẹ́ ohun èlò tí wọ́n fi ń jí èèyàn gbé àti fún iṣẹ́ ìkọlù gbà padà gẹ́gẹ́ bí ẹ̀rí. Òjó tún tẹ̀síwájú ó jẹ́ kó di mímọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ti nawọ́ gan obìnrin ajínigbé kan Awawu Malik Bodo ẹni ọdún 23 23 years tí wọ́n ká àwọn ọta ìbọn mọ́ lọ́wọ́. Ọdún Ọba Onpetu gbogbo ilẹ̀ Ìjẹ̀rù dùn gbọ̀ngbọ̀n kan sí o fún bí kábíyèsí ṣe jáwé oyè aṣíwájú gbogbo ilẹ̀ Ijeru Kingdom lé alàgbà Isaac Adebayo Akinkunmi lórí. Ọdún ọba yìí ni pàtàkì ọdún kan tí yóò gbayì gbajúmọ̀ tí àwọn èèyàn ilẹ̀ Ìjẹ̀rù àti agbègbè rẹ̀ máa ń ṣe lọ́dọọdún. Ní gbogbo ọjọ́ kẹfà oṣù kẹta ọdọọdún ni ọdún Ọba Onpetu náà máa ń wáyé léyìí tí gbogbo ọmọ ilẹ̀ Ìjẹ̀rù yóò ti péjú jọpọ̀ lọ jọ́sìn ní Odòjé tó wà lórílẹ̀ Òjé. Ṣáájú ní ọjọ́ 5 oṣù kẹta tí í ṣe ọjọ́bọ̀ Thursday ní ayẹyẹ ìfinijoyè ti kọ́ wáyé láàfin Onpetu tilẹ̀ Ìjẹ̀rù níbi tí àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ tó fi mọ́ àwọn ọ̀tọ̀kùlú ìlú ti wà níkàlẹ̀ níbi tí wọ́n ti jáwé oyè aṣíwájú àti yèyé aṣíwájú lé alàgbà Isaac Akinkunmi àti aya rẹ̀ lórí. Ńṣe nìyáàlú ń dún lákọ̀lákọ̀ pé amóyè yìí jẹ́ ná ìwọ nà ìwò ń pápá ìwò nà. Nínú ọ̀rọ̀ rẹ̀ olóyè tuntun nẹ̀nẹ̀ náà aṣíwájú Isaac Akinkunmi ẹni tí í ṣe aṣíwájú gbogbo ilẹ̀ Ìjẹ̀rù ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè fún bí ọjọ́ náà ṣe kò láyọ̀. Bákan náà ló dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba Sunday Ọládàpọ̀ Oyèdìran lágbàmí ọ̀sẹ́kùn kẹta fún àǹfààní tí wọ́n fún un bí wọ́n ṣe fi oyè aṣíwájú tilẹ̀ Ìjẹ̀rù dá lọ́lá. Ó wá jẹ́ ó di mímọ̀ fún gbogbo èèyàn ọmọ ilẹ̀ Ìjẹ̀rù pé òun mọ ìtumọ̀ aṣíwájú o òun mọ̀ bí oyè náà ṣe tóbi tó nítorí náà òun kò ní síwájú láti ẹ̀yìn. Kábíyèsí nígbà tí wọ́n sọ nípa irú èèyàn tí olóyè aṣíwájú Akinkunmi jẹ́ wọ́n ní ó ti ní ọ̀pọ̀lọpọ̀ ìrírí nílẹ̀ yìí àti nílẹ̀ òkèrè nítorí náà ìka tí ó tọ́ sí imú ni àwọn fi re imú láti fi olóyè Akinkunmi jẹ aṣíwájú ilẹ̀ Ìjẹ̀rù. Ẹ̀wẹ̀ ní ti ọdún ọba gẹ́gẹ́ bí ọdún ìbílẹ̀ ilẹ̀ Ìjẹ̀rù ọdọọdún ńṣe làwọn èèyàn péjọpọ̀ lódòjé ní orílẹ̀ Òjé níbi tí wọ́n ti ṣe ìjọsìn fún un nílànà Kristẹni yàtọ̀ sí ìlànà ẹ̀sìn ìbílẹ̀ èyí tí wọ́n ti ń ṣe láti ọjọ́ pípẹ́ wá. Orin ìyìn ìlú ijó ní àwọn èèyàn fi ń sìn lódòjé gẹ́gẹ́ bí ìlànà ìjọsìn tí wọ́n ń lò lásìkò yìí. Kábíyèsí ọba Sunday Ọládàpọ̀ Oyèdìran lágbàmí ọ̀sẹ́kùn kẹta Onpetu tilẹ̀ Ìjẹ̀rù nígbà tí ó ń ka ọ̀rọ̀ àpilẹ̀kọ wọ́n jẹ́ kí ó di mímọ̀ pé ọdún ọba Onpetu ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gbọ̀n lẹ́yìn ìgbà tí àwọn ti gorí ìtẹ́ lọ́dún 1999. Wọ́n ní àkòrí ọdún yìí ni àwọn pè ní ìbẹ̀rẹ̀ ọ̀tun. Kábíyèsí wá rán àwọn èèyàn létí pé lọ́dún 2000 ní àwọn sọ̀rọ̀ àṣẹ náà pé sísìn lódòjé yóò yí padà kúrò bí àwọn tí ń ṣe é tẹ́lẹ̀ àmọ́ tí ọ̀pọ̀ èèyàn ò gbàgbọ́. Kábíyèsí wá béèrè pé lónìí ńkọ́ ṣé ó ti yí padà tàbí kò yí padà àti pé ǹjẹ́ báwo ni àwọn èèyàn ilẹ̀ Ìjẹ̀rù náà ṣe ń ní ìrírí ìbẹ̀rẹ̀ ọ̀tun náà sí báyìí. Kábíyèsí ó ṣàìṣe gẹ́gẹ́ bí ìṣe wọn lọ́dọọdún nípa dídé adé àrè
ìyẹn adé ìṣẹ̀ǹbáyé àpèrè Onpetu láti fi wúre ṣàdúrà fún àwọn èèyàn àwọn tí ń wojú Ọlọ́run fún ohun kan tàbí èkejì ní pàtàkì fún ọmọ bíbí. Bẹ́ẹ̀ ni kábíyèsí ṣàdúrà fún ilẹ̀ Ìjẹ̀rù àti agbègbè rẹ̀, ìpínlẹ̀ Ọ̀yọ́ àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Lára àwọn lókọlókì tó fi mọ́ orí adé ọrùn ìlẹ̀kẹ̀ ní alága ìjọba ìbílẹ̀ gúúsù Ògbómọ̀ṣọ́ ọ̀nàrẹ́bù Oyèdòkun Oyèníyì Timothy OOT, ọ̀nàrẹ́bù Sanjọ́ Ọ̀nàọlápọ̀ Adédoyin tí í ṣe olórí ọmọ ìgbìmọ̀ nílé ìgbìmọ̀ aṣojúṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín.